Bó ni kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú Òṣogbo yàtọ̀ sí pé bẹ́ẹ̀ lẹ dàgbà sí? Mo rí pé òun gan ló ní ipa púpọ̀ tó kó nínú ìbẹ̀rẹ̀ iṣẹ́ yín nǹkan kan àti pé pẹ̀lú Ọ̀ṣun fúnra rẹ̀ kí ni ẹ lè bá wa pín láàrin wọn? Ọ̀ṣun gangan fúnra ara ẹ̀ ló sọ mí di nǹkan tí mo dà lénìí. Ìyẹn Ọ̀ṣun Ṣẹ̀ngẹ̀ṣẹ̀. Ọ̀ṣun Olóyàlú. So ìgbà tí mo dé Òṣogbo gbogbo àwọn èèyàn máa ń sọ pé ibì kan wà o, odò kan wà o tó ń fúnyàn níre o. Mo bá ní kí wọ́n mú mi lọ bẹ̀. Ìgbà tí wọ́n máa mú mi dé Ọ̀ṣun, èmi náà wá ń sọ fún Ọ̀ṣun pé mo wá s'Òṣogbo pẹ̀lú one shilling sílè kan. Mo ní Ọ̀ṣun tó bá lè sọ mí di ńlá, màá máa sọ̀rọ̀ orúkọ ẹ̀ káàkiri gbogbo àgbáyé. Mi ò ní nǹkan tí mo fẹ́ fún ẹ o, ṣùgbọ́n màá mú ẹyin sísì ni wọ́n ń tẹ ẹyin ẹdìyẹ ń gbà yẹn. Mo ní màá mú ẹyin kan wá, màá wá fún ẹ o. So mo wá sọ fún odò fúnra ra mi. Ìgbà tí mo wá máa fi lọ ìlú òyìnbó àkọ́kọ́ tí mo dé, mo mú ẹyin yẹn mo lọ fún àwọn tí ń bọ Ọ̀ṣun. Mo wá ní ẹ̀jẹ̀ tí mo jẹ́ nì. Wọ́n bá ní wọ́n ṣàdúrà sí i. Wọ́n bá ní kí n máa lọ. Mo tún wá padà lọ s'Ọ̀ṣun. Mo ní Ọ̀ṣun, mo fẹ́ lọ ìrìnàjò tí mo fẹ́ lọ yìí, mi ò ní kọ́bọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin Ọ̀ṣun ẹ bá mi wá èèyàn tí yóò gbé mi lọ. Torí iṣẹ́ ọnà tí mò ń ṣe, àwọn èèyàn mi ti ń lọ ìrìnàjò ṣùgbọ́n nínú àwọn ọkùnrin ló lọ, kò tí ì s'obìnrin tó lọ. So mo bá padà lọ. Mo ní Ọ̀ṣun tó bá lè jẹ́ kí n rìnrìnàjò, màá mú sílè 3 wá, 3 shillings. Mo ní màá mú wá tí n bá ti lọ ìrìnàjò mi, tí n bá ti dé, màá mú wá, màá wá dà sí odò fúnra ra mi. So nígbà tí ìrìnàjò àkọ́kọ́ tó fẹ́ ṣẹlẹ̀ ní 1972 kò lọ.